kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà pátápátá nílé lóko àti lẹ́yìn odi ní pàtàkì jùlọ ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ wípé a kú àmójúbà ọba wa tuntun a sì tún kú oríire títí ọba tuntun ìyẹn Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé kó tó di wípé a lè pèèyàn ní Aláàfin ní ìlú Ọ̀yọ́ àwọn ìgbésẹ̀ pàtàkì kan bẹ ìgbésẹ̀ mẹ́fà pàtàkì ìgbésẹ̀ mẹ́fà yìí òun náà la fẹ́ mú wá sí ojúwòrán àti etí gbọ́. Ìgbésẹ̀ àkọ́kọ́ òun ni lílọ sí ilé bàbá Àyàjì tí í ṣe olórí gbogbo ọmọ ọba ní ilé Ọ̀yọ́. Ìgbésẹ̀ kejì náà ni ọ̀nà ṣokù níbi tí ọmọ oyè ó lọ tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ arọ́kin ibẹ̀ ni wọ́n ti sọ àwọn ìtàn tí ó ṣe kókó fún ọmọ oyè. Mo gbà ní ibi tí ọmọ oyè ó ti dé adé ìṣẹ̀ǹbáyé. Ìgbésẹ̀ kẹrin òun náà ni wípé ilé ìmọ̀lẹ̀ ibẹ̀ ni ọmọ oyè ó gbà lọ sí bàbá. Tí ṣojú orí àwọn ọba tó ti jẹ ṣáájú lórí ilẹ̀ oníbi karùn-ún tí ọmọ oyè ó lọ. Igbá gbígbé òun ni ìgbésẹ̀ tí ó kádìrí gbogbo ètò ọ̀hún níbi tí ọba ó ti gbé ọ̀kan nínú àwọn igbá mẹ́ta pàtàkì kan igbá oyin igbá iyọ̀ àti igbá ata èyí tó bá gbé nínú àwọn igbá yìí òun ni yóò dúró lórí. Igbá oyin lọ bá gbé Èdùmàrè á jẹ́ kí igbá Aláàfin tuntun ló tó gbogbo ìlú.